A kú dédé àsìkò yìí níbi yòówù kẹ̀tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Arólé Bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájà balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà àti lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé. Ìbòjú tẹ̀ fún wò wá, ojú náà ò ní fọ́, etí tẹ̀ fún gbọ́ wá, etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ọba àdániwálé ayé. Níbi yòówù kún kálukú wálé wá, Elédùmarè yóò máa wà pẹ̀lú wa láṣẹ lọ́wọ́ Elédùmarè. Orúkọ oníròyìn kò yí padà, àyànfẹ́ Elédùmarè yín náà ni. Fún ròyìn tàsìkò yìí, ẹ já wo kókó tí ń bẹ ńbẹ̀ ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. Ẹ jẹ́ kí ìṣọ̀kan àti ìfẹ́ wà láàrin gbogbo àwọn ọmọ ogun ilẹ̀ Áfíríkà, kí ìdàgbàsókè tó lóòrìn lórí ètò ààbò ó lè wà káàkiri ilẹ̀ adúláwọ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló fohùn lédè fáwọn ọmọ ogun ilẹ̀ Áfíríkà lápapọ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers ni wọ́n ti dóòlà ẹ̀mí ènìyàn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jí gbé kúrò lákàtà àwọn ajínigbé báyìí nínú ìtàn sì gba ohun ìjà olóró lọ́wọ́ àwọn ajínigbé náà. Ilé-ẹjọ́ gíga ní Ìkẹjà ti pàṣẹ fífi awakọ̀ kan sẹ́wọ̀n ọdún 5 gbáko lórí ẹ̀sùn pé ó fi ọkọ̀ rẹ̀ gbá ọlọ́pàá kan tó wà lẹ́nu iṣẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún. Ìjàmbá ọkọ̀ ojú pópó ló ti ṣe bẹ́ẹ̀ rán ènìyàn 2 lọ sájò àrèmábọ̀ lójú òpópónà márosẹ̀ Èkó sí Ìbàdàn. Mo kábàámọ̀ pé mo dìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu, oníṣòwò ọmọ Nàìjíríà kan ló pariwo síta bẹ́ẹ̀. Ìkọlù àwọn Fúlàní darandaran ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ogunlọ́gọ̀ àwọn àgbẹ̀ ní ìpínlẹ̀ Nasarawa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ẹ jẹ́ ká bọ́ sínú rẹ̀ báyìí. Ẹ jẹ́ kí ìṣọ̀kan àti ìfẹ́ wà láàrin gbogbo ọmọ ogun ilẹ̀ adúláwọ̀, kí ìdàgbàsókè tó lóòrìn àti èyí tó láàmìlàaka lórí ètò ààbò kó lè wà káàkiri ilẹ̀ Áfíríkà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu olóṣè bẹ́ẹ̀ tó gba àwọn ọmọ ogun ilẹ̀ yìí nímọ̀ràn lánàá òde yìí níbi ayẹyẹ tí wọ́n ń ṣe tó jẹ́ ti eré ìdárayá àtàwọn ọmọ ogun ilẹ̀ Áfíríkà lápapọ̀, èyún Africa Military Games èyí tó wáyé ní Àbújá lánàá ní pápá ìṣeré Moshood Abiola National Stadium tó wà ní Àbújá. Ibẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ṣe bẹ́ẹ̀ gba àwọn ọmọ ogun ilẹ̀ Áfíríkà èyí tí wọ́n ṣe eré ìdárayá ọ̀hún ní ìmọ̀ràn wípé ẹ jẹ́ kí ìdàgbàsókè àti ìgbélárugẹ fún àjọṣepọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ adúláwọ̀ kó túbọ̀ lóòrìn sí i kí wọ́n lè máa kojú ètò àìsí ètò ààbò ní gbogbo ilẹ̀ Áfíríkà lápapọ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sọ èyí di mímọ̀ látẹnu ẹni tó jẹ́ igbákejì rẹ̀ tó ṣojú fún Kashim Shettima lánàá òde yìí ní Àbújá tí ń ṣe olúlu ilẹ̀ Nàìjíríà, ní àtẹnu ẹni tó wá jẹ́ alukoro fún Kashim Shettima inú Stanley Nkwuacha tó fi ìròyìn náà léde. Ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn ló ti gba gbogbo àwọn ọmọ ogun ilẹ̀ Áfíríkà ní ìmọ̀ràn wípé ẹ jẹ́ ká ní ìfọwọ́sowọ́pọ̀ àti ìṣọ̀kan ká lè jọ dìjọ gbógun ti àwọn agbésùmọ̀mí kí ètò ààbò tó gbópọn kó lè wà káàkiri gbogbo ilẹ̀ adúláwọ̀ báyìí. Nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ, ààrẹ sọ di mímọ̀ wípé orílẹ̀-èdè kan tó bá ní ìpèníjà pẹ̀lú àwọn agbésùmọ̀mí kò sí ìfọ̀kànbalẹ̀ fún orílẹ̀-èdè tó wù kó lè wà ní ẹgbẹ́ rẹ̀ kan fẹ̀gbẹ́kẹ̀gbẹ́. Ó ní fún ìdí èyí a rọ gbogbo ẹ̀yin ọmọ ogun ilẹ̀ yìí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ṣe ìdíje eré ìdárayá táwọn ọmọ ogun ilẹ̀ Áfíríkà èyí tó já sí wípé ó ní ń ṣe déédéé ẹlẹ́ẹ̀kejì rẹ̀ tó wáyé láti bí 20 ọdún sẹ́yìn, tó já sí wípé ó ti wáyé ní orílẹ̀-èdè Nairobi àti Kenya kó tó wá di wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó fi àyè gbà ní orílẹ̀-èdè Nàìjíríà lánàá òde yìí. Ibẹ̀ ló ti wá sí bẹ́ẹ̀ bí gbogbo àwọn tí wọ́n wà nídìí ètò náà tó ti lù wọ́n lọ́gọ̀ ẹnu wípé ẹ kú fọmọnìyàn ṣe, ẹ sì kú ìfẹ́ ìlú. Ó ní pẹ̀lú àjọṣepọ̀ tí ń bẹ ní àárín orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè míì tó jẹ́ tilẹ̀ Áfíríkà pẹ̀lú àwọn ọmọ ogun ilẹ̀ yìí ọ̀hún, ayé ọjọ́ gbógun ti ìwà àwọn agbésùmọ̀mí tá a sì lé wọn lọ ní tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ káàkiri gbogbo ilẹ̀ adúláwọ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers ló ti ṣe bẹ́ẹ̀ dóòlà ẹ̀mí ènìyàn kan tí wọ́n ṣe bẹ́ẹ̀ jí gbé kúrò ní àkàtà àwọn ajínigbé náà nínú èyí tí wọ́n tó ti gba ohun ìjà olóró lọ́wọ́ àwọn ajínigbé ọ̀hún.
ní Òyìngbò tí ń ṣe ìpínlẹ̀ Rivers ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bá ṣe sọ di mímọ̀ wípé ní ilé epo kan tó pè ní Sabat ní Òyìngbò náà ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti wáyé nínú àlàyé tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers Grace Iringekoko tó ṣe oníṣẹ̀lẹ̀ náà òun ló wáyé ní ọjọ́ 17 nínú oṣù tá à ń lò lọ́wọ́ yìí nínú tí wọ́n ti jí arákùnrin kan pẹ̀lú ọkọ rẹ̀ tí wọ́n ti jí gbé tí wọ́n pe orúkọ arákùnrin náà ní Madabuchi Julius nínú ètò jásí wípé ní àsìkò táwọn ajínigbé náà tí wọ́n jẹ́ 4 tí wọ́n wá láti inú ọkọ̀ Toyota dúdú kan òní wọ́n bẹ̀rẹ̀ sí ní yin ìbọn sókè ní takòtakò kó tó di wípé àwọn ènìyàn wọ́n ta àwọn agbófinró tán wà ní agbègbè náà lólobó tí wọ́n sì pa kítí mọ́lẹ̀ tí wọ́n tètè tẹ̀lé àwọn ajínigbé ọ̀hún nínú tí wọ́n ti jọ rọ̀jò ìbọn fúnra wọn tán sì sọ di mọ̀ wípé ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Rivers òun ló dùn àwọn adigunjalè ajínigbé náà òun ló dùn wọ́n lára dáadáa nínú tí wọ́n ti júbà ehoro tán fi ọkọ̀ àti ìbọn ìléwọ́ kan sílẹ̀ pẹ̀lú ẹni tí wọ́n jí gbé ọ̀hún tí ó sì fi ara pa nínú ìtàn sọ di mọ̀ pé wọ́n ti dá padà lọ sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀. Grace Iringekoko alukoro iléeṣẹ́ ọlọ́pàá wá tẹ̀síwájú náà àlàyé rẹ̀ wípé àwọn ò ní sùn bẹ́ẹ̀ làwọn ò ní wo àfìgbà táwọn bá tó dẹ́kun ìwà ìbàjẹ́ àwọn ajínigbé èyí tí wọ́n ti fẹ́ sọ gbogbo ìpínlẹ̀ Rivers náà di nǹkan míì tó sì sọ di mọ̀ wípé kí gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ náà kí wọ́n fi ọkàn wọn balẹ̀ o torí wípé àwọn kò ní wo àwọn kò sì ní sùn láìpẹ́ yìí ohun gbogbo tó jẹ́ àlàáfíà yóò sì wà káàkiri gbogbo ìpínlẹ̀ Rivers láìpẹ́. Ilé-ẹjọ́ gíga ní Ìkẹjà ló ti pàṣẹ fífi awakọ̀ kan sí ẹ̀wọ̀n ọdún 5 lórí ẹ̀sùn pé ó fi ọkọ̀ rẹ̀ gbá ọlọ́pàá tó wà lẹ́nu iṣẹ́ nípínlẹ̀ Èkó. Lagos State High Court tó fìkàlẹ̀ sí Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó ni ó ti ṣe bẹ́ẹ̀ ṣe ìdájọ́ arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Sunday Okodo lẹ́ni tó ti ní kí wọ́n lọ fi sí ẹ̀wọ̀n ọdún 5 gbáko kí ni ẹ̀sùn tí wọ́n fi kan Sunday ọ̀hún òun náà ni wípé ní ọjọ́ 10 inú oṣù kọkànlá ọdún 2021 ó ní ó ṣe bẹ́ẹ̀ wa ọkọ̀ ní ìwàkuwà nínú ètò sì dá sí wípé ó lòdì sí òfin àwọn ẹ̀ṣọ́ alábòójú pópó ti ìpínlẹ̀ Èkó nínú ìtàn ti fi ọlọ́pàá kan tó jẹ́ pé oníṣojú àwọn agbófinró tó kù lẹ́ka ti ìgòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ Èkó tí wọ́n pe orúkọ tiẹ̀ ní David Zapania nínú ètò ìsọdi mímọ̀ wípé ó fi ọkọ̀ ó fi gbá David náà lẹ́ni tí ó gbìyànjú láti sá àsálà kúrò ní ọwọ́ àwọn agbófinró lẹ́yìn tó rúfin tán ní ìpínlẹ̀ Èkó náà níṣẹ́ ni ó fi ọkọ̀ náà gbá agbófinró ọ̀hún tó sì fi farapa yamayama lẹ́ni tó já sí wípé ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà kó tó di wípé àlàáfíà ó padà jọba nínú ìgbésí ayé rẹ̀. Nínú àlàyé tí ẹni tó jẹ́ agbèfọ́ba tó ṣe ó sọ di mímọ̀ pé Okodo Sunday ó ní ó ti wà látìmọ́lé láti ìgbà yìí kó tó di wípé wọ́n sún ìgbẹ́jọ́ rẹ̀ sí iwájú nínú ètò jásí wípé onídàájọ́ Oyíndàmọ́lá Ọ̀gálà ó ní ó padà fi ìdájọ́ rẹ̀ nílẹ̀ lánàá òde yìí ní lẹ́yìn tí wọ́n rí gbogbo ẹ̀rí máa jẹ́ mìíṣó lórí ẹ̀sùn tí wọ́n fi kan arákùnrin Sunday náà. Ẹ̀sùn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní wọ́n fi kan arákùnrin ọ̀hún nínú ètò wọn ti sọ di mọ̀ wípé kò ní driving license bẹ́ẹ̀ ni ó gbèrò láti pànìyàn. Ẹ̀sùn kẹta ni wípé kò bọ̀wọ̀ fófin ojú pópó àti àwọn ẹ̀sùn méjì míì tó já sí wípé àárín ilé ẹjọ́ ò ní èyí wà nínú ètò wọn ti sọ di mímọ̀ wípé pẹ̀lú gbogbo àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn yìí àwọn yóò ṣe ìdájọ́ rẹ̀ ní ẹni tí yóò lọ lo ẹ̀wọ̀n ọdún 5 gbáko ní àtìmọ́lé fún pẹ̀lú iṣẹ́ àṣekára nígbà tí wọ́n tún yẹ ẹ̀sùn míì nínú ẹ̀sùn karùn-ún tí wọ́n fi kàn án wọ́n sọ di mímọ̀ wípé yóò san fáìnì $20,000 kó tó di wípé yóò padà sí inú ọgbà ẹ̀wọ̀n náà. Onídàájọ́ Oyíndàmọ́lá Ọ̀gálà ló fi ìdájọ́ náà lélẹ̀ lánàá òde yìí. Ìjàmbá ọkọ̀ ojú pópó tó wáyé lópòpónà márosẹ̀ Èkó sí ìlú Ìbàdàn wọn ló ti ṣe bẹ́ẹ̀ rán ènìyàn 2 lọ sájò àrèmábọ̀ báyìí.
gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ látẹnu ẹni tó jẹ́ adarí àjọ tó mójútó ìgòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ Ògùn ṣe ní Ògùnyẹmí ló fi ìdí ìròyìn náà múlẹ̀ nínú ètò ti sọ di mímọ̀ wípé àwọn mẹ́ta kan ni wọ́n wà nínú ọkọ̀ àjàgbé kan tó kó ọ̀pọ̀lọpọ̀ tìmáàtì nínú ètò jásí wípé ó fi orí sanpọn látàrí eré àṣájù ní agbègbè tó pè ní Straight Gate Ìsararẹ́mọ ní ìpínlẹ̀ Ògùn náà ní òpópónà márosẹ̀ Èkó sí ìlú Ìbàdàn. Nínú ìtàn ti sọ di mọ̀ pé àwọn mẹ́ta náà wà nínú ọkọ̀ náà nínú ìta ti rí ọkùnrin kan àti obìnrin méjì tó jásí wípé àwọn méjì lóbìnrin ọ̀hún ó ní wọ́n sì bẹ́ẹ̀ jáde láyé. Àdarí náà wá rọ gbogbo àwọn ohun wakọ̀ àti àwọn tí wọ́n lu ọ̀nà pé ẹja máa fi sùúrù sí i torí pé mẹ́ta níyì kò pé méjì ká sì má padà wá máa di tí àwọn kábàámọ̀ lé lórí erékeré àti eré àsápajúdé ẹ jẹ́ ká jìnnà sí i lásìkò tá a bá ti wà ní ojú pópó ọ̀hún ó ní wọ́n ti gbé òkú àwọn méjèèjì lọ sí ilé ìgbókùpamọ́sí èyí tó wà ní Ìpararẹ́mọ ní ìpínlẹ̀ Ògùn náà. Mo kábàámọ̀ pé mo dìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ètò ìdìbò ọdún 2023 oníṣòwò ọmọ Nàìjíríà kan ló pariwo síta bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí fídíò náà bó ṣe tẹ̀ wá lọ́wọ́ báyìí nínú èyí tí arákùnrin kan tẹ́ máa wò ní orí móhùnmáwòrán yín láìpẹ́ yìí èyí tí wọ́n pe orúkọ ara rẹ̀ ní Lásìsì Dáúdà Abíọ́dún lásìkò tá ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú rẹ̀ ó sọ di mímọ̀ wípé òun mọ̀ kábàámọ̀ o wípé òun ṣe bẹ́ẹ̀ òun dìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ètò ìdìbò tọdún 2023 níjẹ́ kí ló dé kí lẹ rí lọ́bẹ̀ tẹ́ fi wàrú ọwọ́ gan tẹ́ fi ṣe bẹ́ẹ̀ tẹ́ ká fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú àlàyé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó ṣe tó mú òun di ìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún 2023 ó sọ di mímọ̀ wípé ó ti rí pé bàbá yìí lówó lọ́wọ́ ó sì tún ti dàgbà kọjá ẹni tí yóò kó owó orílẹ̀-èdè Nàìjíríà tí yóò kó jẹ kò sí nǹkan méjì tó ń torí ẹ̀ díje fún sí ipò ààrẹ bí kì í ṣe pé ó fẹ́ tún orílẹ̀-èdè Nàìjíríà sọ bí ẹni sọgbà ẹ̀sìn yùn ní ẹni ó tún tẹ̀síwájú wípé ẹlẹ́ẹ̀kejì ọ̀tọ̀ọ̀tọ̀ òun rí wípé bàbá náà kàwé dáadáa ẹ gbàgbé wípé awuyewuye ọ̀rọ̀ tí wọ́n ń sọ nípa rẹ̀ ó kàwé bẹ́ẹ̀ ni ó sì tún mọ ìjọba àwarawa òun ni tí òun rò tóun tún fi ṣe bẹ́ẹ̀ dìbò fún lọ́dún 2023 náà lẹ́lẹ́kẹtẹ ẹ̀wẹ̀ ó ní bàbá náà mọ̀ nípa ètò ìṣèjọba ó nítorí pé ó ti ṣe igbákejì fún ẹni tó jẹ́ ààrẹ fún oníṣòwò tó tún jẹ́ olùdíje sí ipò ààrẹ yìí gbajúgbajà MKO Abíọ́lá sẹ́yìn tó sì já sí wípé ó mọ̀ nípa ìṣòro tó lédè Nàìjíríà ní nínú èyí tí ó ti bu omi tútù síbi tí bàtà ti ń tẹ̀ wá lẹ́sẹ̀ ó ní ṣùgbọ́n ṣé kí n má tàn yín mo ti padà kábàámọ̀ lórí rẹ̀ o torí wípé gbogbo tó ń rò ọ̀tọ̀ níbi tó bá yọ sí òun pẹ̀lú bó ṣe já sí wípé oníṣòwò lòun tó sì máa ń gbé ọjà káàkiri ó lóun ní mọ́tò bẹ́ẹ̀ sí wò mí yìí ṣùgbọ́n òun kò tẹ́rù tó lè gbé ọkọ̀ òun jáde mọ́ látàrí ọ̀wọ́n gógó epo nínú àlàyé rẹ̀ ó ní bóun bá gbé ọkọ̀ láti Ọbádòrè lọ sí Àjà ó kéré tán òun yóò ná ẹgbẹ̀rún 10 náírà lórí owó epo ìdí abájọ rèé tí mo fi pọkọ̀ mi tì sílé tí mo sì fi gun kẹ̀kẹ́ mọ́rúwá káàkiri ìgbà tán bi léèrè pé kí wá ló ṣẹlẹ̀ báyìí ǹjẹ́ sì tún ní ìrètí nínú ìṣèjọba tó ń bẹ lóde yìí ó ní ẹ wò ó Elédùmarè nìkan òun ló lè sọ òun ló lè fi ìdáhùn sí ìbéèrè tẹ́ béèrè yìí ó nítorí pé ìrètí tóun ní nígbà náà lọ́rùn tóun fi ṣe bẹ́ẹ̀ dìbò ìrètí náà òun ló ti já sófo báyìí. Ìkọlù àwọn Fúlàní darandaran tó ṣe bẹ́ẹ̀ tó wáyé òun ló ti ṣekú pa ogunlọ́gọ̀ àwọn àgbẹ̀ ní ìpínlẹ̀ Nasarawa báyìí. Ní ìpínlẹ̀ Nasarawa ìjọba ìbílẹ̀ Toto ní agbègbè tó pè ní Dongodose oní ìṣẹ̀lẹ̀ náà ó ti wáyé nínú èyí tí wọ́n sọ di mọ̀ pé àwọn àgbẹ̀ darandaran àwọn Fúlàní darandaran ó ní wọ́n ṣe ìkọlù sí àwọn àgbẹ̀ ní agbègbè náà tó sì já sí wípé òǹkàyé àwọn àgbẹ̀ tí wọ́n ti bá ìṣẹ̀lẹ̀ náà lọ ó ní wọn kò lè tí ì sọ fún wa báyìí gẹ́gẹ́ bí ẹni tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ tó tún jẹ́ olùgbé agbègbè tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ náà ti jáde láyé báyìí nínú ètò ti dárúkọ arákùnrin kan tó pè ní Saliu ó ní lẹ́yìn tí wọ́n pa Saliu tán wọ́n tún dáná sun òkú rẹ̀ pẹ̀lú ọ̀kadà rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún akitiyan láti bẹ́ẹ̀ tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Nasarawa Naman Rahman Nasser ní gbólóhùn òun ló jásí pàbó ṣùgbọ́n kan nínú àwọn agbófinró náà tó ní ká forúkọ bò wọn láṣìírí ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú ètò ìsọdi mímọ̀ pé àwọn ti gba ìpè láti ìlú ọ̀hún táwọn sì ti ń gbèrò láti jẹ́ kí àlàáfíà kó jọba láàrin àwọn Fúlàní darandaran náà
pẹ̀lú àwọn àgbẹ̀ ìpínlẹ̀ Nasarawa. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀nyín náà ni Àyànfẹ́ Elédùmarè. Títí di ìgbà tá tún padà máa fún wa ní ìròyìn míì, ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí kẹ̀sì lè máa rájà àbálẹ̀ ìròyìn wa lóòrèkóòrè. Títí dìgbà náà, mo kí wa pé ẹ jẹ́ á yáṣẹ́ lọ́jọ́ títì ní.